BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ǹjẹ́ mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé, mo kí lọ́mọdé ilé, mo kí àgbàlagbà, mo kí lọ́kùnrin, mo kí lóbìnrin, mo kí gbogbo wa wípé a kú palẹ̀mọ́ ọdún o. Mo wá ṣe ládùúrà lọ́jọ́ tòní wípé ọdún yìí yóò yabo, yóò bá wa láyọ̀ àtàlàáfíà, ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mo kí yín káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò ọ̀rọ̀ tó ń lọ. Ǹjẹ́ kí ni tá a mú wá fún wa lórí ètò lónìí? Ọ̀rọ̀ tá a mú wá fún wa lórí ètò lónìí, mo fẹ́ ké sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọlúàbí, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, torí wípé àwọn àgbà bọ̀, wọ́n wípé ó ń bọ̀, àwọn làá dẹ́ẹ̀dẹ́. Ọ̀rọ̀ tí mo mú wá lórí ètò lónìí, ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé kódà ó gbomijé lójú mi lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ ti wá di wípé àgbà doríkodò ó ń wò sí ẹyẹ. Ṣé báwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn ni wọ́n sọ wípé àgbà wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́? Kí ni tó wá ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá báyìí? Ẹ̀yin ọba ládéládé, mo ṣe kábíyèsí fórí adé o. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣé bẹ́yìn lẹ sọ fún wa wípé àtọmọdé àtàgbà ló lójúṣe wọn? Kí ló wá dé tó jẹ́ wípé gbogbo ẹ̀yin àgbà ilẹ̀ Yorùbá ẹ̀ ń kùnà nínú ojúṣe yín? Ìbéèrè tí ń kọ́kọ́ bi wá ni wípé ṣáwọn bàbá wa ṣé bí wọ́n ṣe fílẹ̀ lé yín lọ́wọ́ rẹ̀? Ǹjẹ́ gbogbo táwọn alálẹ̀ sọ ṣóhun lẹ̀ ń tẹ̀lé bí? Ẹ ti wá gba ọ̀làjú láyè, ohun gbogbo ti dorí kodò. Ẹ mọ́ gbàgbé o, torí wípé wọ́n ní pé òní ò lè rí bí àná, àná ò lè rí bí òní. Òun ló dífá fún babaláwo tó fi ń dífá ọ̀rọ̀ ọ̀run. Ẹ má jẹ́ kí n tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ kó tún wá padà ṣẹlẹ̀. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣé àwa fẹ́ sọ wípé ègún ọ̀lẹ̀ ló ń jà wá ni? Ohun tí mo fẹ́ kẹ́ ẹ rántí ni wípé ẹnikẹ́ni tó bá gbin èbùn ìkà, kódà ọmọ ọmọ rẹ̀ ó padà wá jẹ́ ń bẹ̀. Ọ̀run ó sì yá ni, kì í sọ̀rọ̀ ẹnìkan. Ibi táwọn ilẹ̀ Yorùbá dé lákòókò yìí, ó ti gba kẹ́yìn àgbààgbà wa kẹ́ ẹ jókòó kẹ́ ẹ ronú, torí wípé irú ọjọ́ iwájú wo lẹ fẹ́ fílẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn? Torí wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí, bẹ́ẹ̀ bá lérò pé kò kàn mí, ìgbà tí ó fi kan ẹni tí ó fi kàn wá àní mọ̀. Àwọn bàbá wa wípé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kègbè, léyìí tó túmọ̀ sí pé ọmọdé lójúṣe tiẹ̀, àgbà lójúṣe tiẹ̀, la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Ohun tá a mú wá lórí ètò lónìí, ìfẹ́ rọ gbogbo ẹ̀yin ọmọ ládéládé, ẹ̀yin ọmọ lóyèlóyè, kẹ́ ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan, ẹ bá ń ké sálára, kẹ́ ẹ bá ń ké sádèrò, torí wípé ọ̀rọ̀ náà ti wá di ọ̀rọ̀ gbogbo wa báyìí, àfi ká mójútó ni.
ìròyìn kan ló kàn mí lára tó ṣe wípé ìgbà tí mo kọ́kọ́ gbọ́ mo ní mo ò lérò pé ó lè jó òótọ́, àmọ́ tí ó bá tiẹ̀ jó òótọ́ kí n ṣe àwọn ìwádìí kan. Lára àwọn ìwádìí tá a wá ní ká ṣe lórí ọ̀rọ̀ yìí ńlá ti kan àwọn nǹkan kan tó dàbí ẹni pé à ń pe ọ̀rọ̀ náà lówẹ̀ ṣùgbọ́n ńlá ronú, léyìí tó fi hàn wípé ọ̀rọ̀ náà mọ̀ fẹ́ dàbí òótọ́. Gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá nípa ọ̀rọ̀ ètò ààbò, báwọn Fúlàní tí wọ́n ń pa kúkúrú, tí wọ́n ń pa gúngùn, tí wọ́n ń pa ọmọdé ilé, tí wọ́n ń pàgbà, tí wọ́n ń pa àwọn baálé ilé, tí wọ́n ń pa àwọn ìyálé ilé. Ẹ̀yin ọba wa ẹ mọ̀ rí nǹkan kan ṣe sí i. Ẹ jẹ́ á wò ó báyìí, torí wípé àwọn àgbà ni wọ́n bọ̀, wọ́n ní tọmọdé ò bá bá tàn yóò bá àrọ́bá, torí pé àrọ́bá sì ní òun ní bàbá àtàn. Léyìí tó dífá fún ọ̀rọ̀ tí arákùnrin òyìnbó kan náà sọ lákòókò ìgbà kan tó wípé those who cannot remember the past are condemned to repeat it. Àwọn àṣìṣe tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ṣé yóò wá dáa kẹ́yìn ọba wa ládéládé lóyèlóyè kẹ́ẹ̀tú wá jókòó kẹ́ẹ̀tú wá mọ̀ ṣe àwọn àṣìṣe òun ni. Ẹ má jà á gbàgbé àkókò táwọn aláwọ̀ funfun wá sílẹ̀ Áfíríkà tó kó wa lẹ́rú. Ó mọ̀ nípa táwọn ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá mọ̀ kó lórí ọ̀rọ̀ ìṣòwò ẹrú, débi wípé ẹ̀yin lẹ tún fa àwọn ọmọ yín torí owó, torí ọ̀rọ̀ tẹ́ ẹ tún tà wọ́n fáwọn eléèbó àwọn aláwọ̀ funfun. Ṣùgbọ́n ohun tẹ́ ẹ gbàgbé ni pé látàrí ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣe tàwọn ọmọ yín fáwọn aláwọ̀ funfun yìí, ṣé ẹ padà jèrè àwọn ọmọ náà ni? Tí ò bá sí ní pé ọpẹ́lọpẹ́ Elédùà tó ṣe wípé ó bá wa mú àwọn kan kí wọ́n ti ẹ̀ ronú pé ẹ jẹ́ ń wá orírun mi. Gbogbo wa la mọ̀ ipa tí Samuel Ajayi Crowther tó kó ńlẹ̀ Yorùbá ń gbò padà dé. Àwọn ọmọ Yorùbá tó ti kó ipa pàtàkì jákèjádò àgbáńlá ayé. Ṣebílẹ̀ bàbá wọn ló yẹ kí wọ́n ṣe gbogbo eléyìí sí. Lára àwọn ọmọ Yorùbá tẹ́ ẹ̀ka kún tó sì jọmọlúàbí, ẹ wo ipa tí wọ́n ń kó nílẹ̀ òkèèrè káàkiri àgbáyé lónìí. Ṣùgbọ́n torí pé ẹ mọ̀ wípé tẹ́nu bá jẹ ojú ó tì ní, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ ń dalẹ̀ Yorùbá alálẹ̀ ó bí yín. Àwa ń sọ wípé wọ́n ń yọ àwọn ọba, a ní wọ́n ń yọ àwọn òjòyè. Ìgbà wo ni gbogbo eléyìí ò ní ṣẹlẹ̀? Torí pé orí òdodo tó yẹ kó bá dúró lé sórí rẹ̀ lẹ́yìn wà bí? Àwọn àgbà bọ̀ wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ sì lajú yín sílẹ̀ báyìí, ẹ rí tó ń ṣẹlẹ̀ ni. Ìlú ò gbọ́dọ̀ dá ọrọ̀ mọ́ yín lórí. Mo rántí wípé lákòókò ìgbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́ba láṣẹ ohun tọ́ba bá ti wí òun la bẹ́gẹ́. Mo rántí ìgbà tó gbé Búbà Márúwá wá sílùú Èkó gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó tó yìí wà nú aṣọ ológun. Ní kété tí Búbà Márúwá délùú Èkó, ààfin ọba Adéyínká Oyèkán ló kọ́kọ́ lọ, torí pé ó jẹ́ kọ́ba mọ̀ wípé láti ìlú Àbújá o, èmi ni wọ́n gbé wá gẹ́gẹ́ bí aṣojú tí ó mọ̀ ṣe
ètò ìjọba nípínlẹ̀ Èkó báyìí ẹ̀yin ọba ẹ lágbára jàwọn gómìnà lọ. Kí ló dé tó wá di wípé orí adé ó wá ń tẹ̀lẹ̀? Ẹ má jẹ́ ká pa àṣà àwọn bàbá wa dà. Tí ò bá sí wípé ẹ ti ń lòdì pẹ̀lú àwọn olóṣèlú, ǹjẹ́ kàyéfì kọ́ ló jẹ́ nígbà tá a rí i wípé àwọn ìjọba wa ń da ẹ̀yìn ọba róboròbo, wọ́n yọba bó ti wù wọ́n, wọ́n pàṣẹ fún wọn bó ti wù wọ́n. Kódà àwọn ológun, àwọn ìjọba nígbà míì wọ́n sọ fáwọn ọba pé kí wọ́n panu wọn mọ́. Àrífín ilé ìgbẹ́. Ṣẹ́yìn ọba wa ṣé ẹ ṣe ń tó tọ́? Ṣé ẹ fira yín sípò tó yẹ kẹ́ ẹ wà? Tẹ́ ẹ bá fira yín sípò tó yẹ kẹ́ ẹ wà, irú nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ sí yín. Àti pé ibo la fi àṣà àti ìṣe ilẹ̀ wa sí? Ibo la fi ìṣẹ̀ṣe wa sí? Kó tó di pọ́làjú dé, gbogbo wa la mọ ipò ibi tí ipò ọba wà. Ọ̀rọ̀ tí mo mú wá sórí ètò lónìí, ọ̀rọ̀ tó ṣe wípé gbogbo àwọn ọmọ Yorùbá a gbọ́dọ̀ ronú sí ni. Ẹ̀yin ọba kọ̀ọ̀kan yìí ń bẹ́lẹ̀ Yorùbá tó ṣe wípé a wárí fún yín, a ṣe sàdánkátà yín, ṣùgbọ́n àní fẹ́kẹ́ yìí náà ṣe àṣìṣe táwọn ọba kan ti ṣe sẹ́yìn. A gbọ́ nínú ìtàn bí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, kì í ṣe gbogbo yín o, àwọn kan nù yín, tí wọ́n ṣe mú Babangida wọbi tí ò yẹ kán mú wọn wọ̀. Kí ló padà ṣẹlẹ̀? Ebi lẹ́yìn ọdún 1993, ìgbà táwọn ọmọ Yorùbá bínú tọ́tọ́ láwọn ò ní dìbò, ebọ́ba síjú adé Ọọ̀ni tilé Ifẹ̀ tí wọ́n wọ káàlẹ̀ sùn, ebáwọn náà tún sọ pé kí gbogbo àwọn ọmọ Yorùbá lọ dìbò, torí pé lákòókò náà àwọn ọmọ Yorùbá fárígá, wọ́n láwọn ò fẹ́ bórílẹ̀-èdè Nàìjíríà ṣe papọ̀ mọ́. Ṣùgbọ́n lákòókò náà bá síjú adé ní rárá o, ẹja lọ dìbò. Lẹ́yìn ìbò kí ló ṣẹlẹ̀? Wọ́n kọ̀ wọn gbéjọba Fábíọ́lá. Kí ló dé tó ṣe wípé ẹ̀yin ọba wa tó yẹ kẹ́ ẹ mọ́ darí wa síbi tó tọ́ àti ibi tó yẹ, ẹ̀yin lẹ tún wá ń ṣe báyìí fáwọn ọmọ yín? Ilẹ̀ Oòduà ó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bákan náà, aráwọn ọba tó dúró gírí lákòókò ayé Àbáṣà, lẹ́yìn ìgbà tíjọba Àbáṣà pinnu wípé àwọn fẹ́ bó aṣọ ogun lẹ̀, àwọn fẹ́ gbé ta lágbádá wọ̀, Àbáṣà pe gbogbo ọba lórílẹ̀‐èdè Nàìjíríà, ó sì kàn pa fún wọn wípé òun fẹ́ kí wọ́n wá sílùú Àbújá láti wá ṣùgbà òun, kóun lè yí padà láti inú aṣọ ológun, kóun wá dìjọba àwa ara wa. Ipa tí Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú kó lórí ọ̀rọ̀ yìí a mọ̀ ń pa rẹ̀, bàbá takuntakun. Ipa t'Aláàfin Ọ̀yọ́ kó lórí ọ̀rọ̀ yìí a mọ̀ ń pa rẹ̀. Kódà lákòókò ìgbà tá à ń wí yìí, ìgbà t'Aláàfin takú tó sọ wípé rárá o, òun ò lọ ìlú Àbújá, àpilẹ̀kọ kan ń bẹ tí ẹnìkan fi yànnàná ọ̀rọ̀ náà lákòókò ìgbà náà, wọ́n bá mi fi sórí fọ́nrán fún yín kẹ́ ẹ wò, torí pé lákòókò ìgbà náà ohun tó jáde nínú ìròyìn ni wípé wọ́n rọ́wọ́ tó Aláàfin Ọ̀yọ́ ìgbà tó ń rìnrìn àjò lọ sókè òkun, wípé kódà inú ọkọ̀ tó wọ̀ wọ́n bá àwọn oògùn olóró kokéènì
lọ́wọ́ ẹnìkan lára àwọn tó tẹ̀lé Aláàfin rìnrìn àjò, léyìí tó jẹ́ wípé gbogbo eléyìí ni ìjọba Abacha pò papọ̀ láti fẹ́ fi rí wípé òun mú Aláàfin Adéyẹmí láti rí ipò òun fi sínú ẹ̀wọ̀n. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tí Abacha ṣe lákòókò ìgbà náà, gbogbo ẹ̀ bọ́mọ lọ́wọ́ náà ni. Ẹ má jà gbàgbé pé ìgbà t'Abacha rí i pé bí gbogbo nǹkan ṣe ń lọ yìí ọwọ́ òun ò tó, ẹni tó tún jẹ́ igbákejì rẹ̀ èyí ń díyà ṣe bọ́gì tẹ̀mọ́ ni pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ òun, wọ́n ti díyà mọ́lé. Kí ló wá ṣẹlẹ̀? Aláàfin ti wọ káàlẹ̀ sùn lọ lónìí. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ láìpẹ́ yìí tí mò ń ṣèwádìí rẹ̀, ó jẹ́ ìròyìn tó jẹ́ kàyéfì. Ọba Dr. Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú, kábíyèsí o, ẹ pẹ́ fún wa bàbá, adé ó pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ sọ pé rárá o ẹ̀yin ò ní rèlú Àbújá lákòókò ìgbà t'Abacha wà lórí oyè, tó jẹ́ wípé lákòókò ìgbà náà ohun gbogbo ń gbóná girigiri. Kí ló wá dé lákòókò yìí bàbá? Ọ̀rọ̀ tó tó wa létí láìpẹ́ yìí ó jẹ́ ọ̀rọ̀ tó yà wá lẹ́nu. Èmi yìí nígbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ òfegèlè mi yìí kà sí o, torí pé mo ò lérò pé ẹ lè ṣerú nǹkan báyìí. Kí ni tá a gbọ́? Ohun tá a gbọ́ náà ni wípé ẹ fẹ́ fi oyè dá àwọn ọ̀kan lọ́lá ní ọjọ́ 16 oṣù tá a wà yìí, léyìí tí ṣe ọjọ́ òní gan nílùú Ìjẹ̀bú. Ohun tó wá yani lẹ́nu jù ń bẹ̀ ni wípé a gbọ́ pé lára àwọn ẹni tẹ́ ẹ fẹ́ foyè dá lọ́lá, a gbọ́ pé ẹnìkan ń bẹ tẹ́ ẹ fẹ́ fi joyè Gbọ́baníyì of Ìjẹ̀búland. Ẹni tẹ́ ẹ sì fẹ́ fi joyè òun ni arákùnrin Nasiru El-Rufai, léyìí tí í ṣe gómìnà nígbà kan rí nípínlẹ̀ Kaduna. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí o, kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ǹjẹ́ lèyí atọ́ bí? Torí wípé ẹ mọ̀jà gbàgbé gbogbo ohun táwọn Fúlàní tí wọ́n ti ṣe ńlẹ̀ Yorùbá. Torí wípé ìfẹ̀kẹ́ ẹja ṣọ́ra fáwọn olóṣèlú wa kábíyèsí. Bó tilẹ̀ jẹ́ wípé ara àwọn òròyìn àwọn ìwádìí kọ̀ọ̀kan tó ń tó wa létí ni pé ẹnìkan bẹ tí ń ṣe ọmọ Ìjẹ̀bú Òde tó ṣe wípé òun wà lára àwọn tó ń mú àmọ̀ràn yìí wá, toró ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn àgbà fún gómìnà El-Rufai nígbà tó wà lórí oyè. Ẹni náà ti fìgbà kan díje dupò fún ipò gómìnà nípínlẹ̀ Ògùn lábẹ́ àmúradà PDP, ẹni tórúkọ rẹ̀ ń jẹ́ Jìmí Lawal. Kábíyèsí, ipò tẹ́yìn ọba ń fún àwọn èèyàn kì í ṣe ipò olóṣèlú. Ẹ má jẹ́ káwọn olóṣèlú yìí, ẹ má jẹ́ kí wọ́n tì yín láti ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe, torí wípé gbogbo wa la mọ àrà táwọn Fúlàní tí wọ́n ń dá. Ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ìwà àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn àgbẹ̀ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ daláìní baba mọ́, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn aya daláìlọ́kọ, kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ daláìlóbìí. Gbogbo tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ìkábíyèsí yóò dákẹ́ ẹ̀dárò, torí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni.
kan ti ṣe lánàá ẹ má já wa náà gbégbèsè rẹ̀ ká má bàa ṣàṣìṣe. ẹ má jẹ́ kókó bàbá wa kó wá doko bàbá ẹlòmíì. wọ́n ní tí ń ṣogún ní ṣọ̀ọ́dúnrún ohun tó bá ń ṣàbọ̀yadé gbogbo ọlọ́ya ló ń ṣe kábíyèsí. àwọn tẹ́ ẹ fẹ́ fi joyè yìí kò sí tí wọ́n fi tọ́ máwọn ọmọ Yorùbá. gbogbo agbègbè ńlẹ̀ Yorùbá tí wọ́n ti fi Fúlàní joyè kan àbí míì ṣe bóun ni gbogbo wa ń rí tó ń ṣẹlẹ̀ yìí. ẹ má jà gbàgbé tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho. ẹ wo ohun tó ṣẹlẹ̀ nílùú Ìgbòho tí Sẹ́ríkì àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n pa àwọn ọmọ Yorùbá. wọn ò pa wọ́n lásán wọ́n tún wá sọra wọn dajínigbé. wọ́n jíyàn gbé wọ́n ní kí wọ́n gbowó rọ̀gùnrọ̀gùn wá nígbà wọ́n bá gbé e débẹ̀ wọ́n gbowó wọ́n tún pa wọ́n. ẹ mọ́mọ̀já finá sórí òrùlé sùn. oyè gbọ́ba níyì bóun ló ti wá kan àwọn Fúlàní. oyè gbọ́ba níyì bóun ló ti kan El-Rufai. ẹ má gbàgbé pé El-Rufai tí wọ́n dárúkọ yìí kábíyèsí ìgbà tó ń bẹ lórí oyè gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Kaduna gbogbo wa la mọ̀ ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìlú rẹ̀. gbogbo wa la mọ̀ gbogbo orúkèrúdò tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. ṣérú àwọn èèyàn báyìí ló tún wá tọ́ sí wípé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ó tún wá wò sùnsùnsùn ẹ lẹ̀ fẹ́ dá wọn lọ́lá ẹ fẹ́ fi wọ́n joyè. gbogbo àrà tí wọ́n ń dálẹ̀ Yorùbá yìí ìjà wa lè dárú àrà náà lókè ọ̀yà lọ́hùn bí kábíyèsí. ẹ mọ̀jà gbàgbé o nínú eré kan tí bàbá Kèlání ṣe Ṣàwòrò Idẹ olórin kan tí wọ́n kọ ń bẹ wọ́n ní yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. kó má di wípé a finá sórí òrùlé sùn. ọ̀rọ̀ yóò padà lẹ́yìn. ṣùgbọ́n àdúrà gbogbo wa ni wípé òmìnira ilẹ̀ Yorùbá òun ló gbọ́dọ̀ jẹ wá lógún. gbogbo àwọn kábíyèsí tí wọ́n ra màálùú sábẹ́ Fúlàní ẹ̀yin tẹ́ ń diwọ́ pọ̀ tẹ́ ń di pàǹpá pẹ̀lú àwọn Fúlàní. ìbéèrè tí mo fẹ́ bi yín ni pé bí wọ́n bá pa gbogbo àwọn tó ń bẹ lábẹ́ yín tán ẹ mọ̀ pé yìí ni ó kàn. ẹja da ọ̀rọ̀ yìí rò torí wípé iná ń bẹ lóko lóńgẹ́ ewu ń bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. ẹ mọ̀jà wo ọ̀rọ̀ yìí ẹ mọ̀jà fi ọwọ́ yọ̀bọ̀ kẹ́ká fi mú ọ̀rọ̀ yìí. àwọn Fúlàní ohun tí wọ́n ń rí ńlẹ̀ Yorùbá àwa tá a jọmọ Yorùbá ẹ jẹ́ ká lajú wa. ẹ jẹ́ ń bi wá báyìí tá a bá gbàgbé ẹja wọnú tàn lọ. àkókò ìgbà táwọn ọba nílẹ̀ Yorùbá ń ta àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹrú fáwọn aláwọ̀ funfun tí wọ́n kó wọn lọ tí wọ́n lọ fi wọ́n ṣe òwò ẹrú nílùú wọn lọ́hùn. ẹ mọ̀ pé kò pẹ́ sákòókò ìgbà náà la rí iṣẹ́ ribiribi táwọn aláwọ̀ dúdú lókè òkun lọ́hùn tí wọ́n ń ṣe. léyìí tó túmọ̀ sí wípé àwọn ọmọ tó yẹ kí wọ́n ṣàǹfààní fún wa nílẹ̀ bàbá wa ẹ ti wá fi wọ́n ṣe ààrẹ lọ sílùú bòmíì. ẹ wá wo bí ìlú wa ti rí báyìí. ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. a ní ká pawọ́pọ̀ ká bó lè wí kó lè fi tó gbé lẹ̀. kì í ṣàkókò yìí
ló yẹ ká tún sọ wípé a fẹ́ mọ́ foyè dáwọn ará bíi lọ́lá. ẹ̀yin ọba tẹ́ ẹ lè dúró gírí lákòókò Àbáṣà torí ipò dá mi lójú wípé gbogbo ọmọ tó bá ti bí lákòókò Àbáṣà ohun tí mò ń sọ yìí ó yé wọn. Àbáṣà lè san ọ̀sọ́dọ̀rú tábàṣà bá ní ẹ lọ pa lágbájá kò sẹ́ni tí ó yí ohun rẹ̀ padà. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aráwọn ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá tó sọ wípé láyé wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á. ara wọn láti rá láàfin, ara wọn láti ráwùjalẹ̀. bàbá kí ló wá dé lákòókò yìí? kádé ó pẹ́ lórí kíbà tó pẹ́ lẹ́sẹ̀. ẹ̀yin là ń wò báyìí bàbá. ẹ dákun ẹ dá ọ̀rọ̀ yìí rò torí wípé ẹni tẹ́ ẹ fẹ́ fi joyè kò tọ́ sí i. gbogbo ibi tí wọ́n yà kalẹ̀ ohun tí mo gbọ́ nínú ìwádìí ni wípé àwọn ibi tí wọ́n ń pè ní sábó lédè Haúsá òun làwọn ibi tí wọ́n yà kalẹ̀ fún àwọn àjèjì kí wọ́n máa gbé lókè ọ̀yà lọ́hùn. bó tilẹ̀ jẹ́ pé nílẹ̀ Yorùbá ní àyín a níbi tó ń jẹ́ sábó nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn, a níbi tó ń jẹ́ sábó nílùú Ìbàdàn, a níbi tó ń jẹ́ sábó Alábàáràgó nílùú Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìbéèrè mi ni wípé ṣé ọ̀wọ́ ibi tí wọ́n ń pè ń sábó yìí làwọn Haúsá wa ń gbé nílẹ̀ Yorùbá? wọ́n ti ń gbàrin wa kódà wọ́n ń gbénú ilé wa. kì í wá ṣèyí nìkan. tẹ́ ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí bàbá gbàgede ìmọ̀ ṣètò kan níbi tá a ti rí arákùnrin kan nílùú Ìgbẹ́tì léyìí tó jọmọ Fúlàní, kódà ó du ipò kánsẹ́lọ̀ ó sì jẹ́ kánsẹ́lọ̀. kí la wá ń wí? àwa Yorùbá á ti sùn. ẹja jì torí wípé ẹ mọ̀mọ̀já finá sórí òrùlé sùn. ibi tọ́rọ̀ ń lọ yìí kó mọ̀ wá di wípé ẹ̀pọ̀ ò ní bóró mọ́. ẹ̀yin ọba wa ẹ jí gìrì ẹja ṣeun tó tọ́ ká ṣeun tó yẹ kókó bàbá wa kó mọ̀ wá dìtàn. ẹ mọ̀jà àwọn ará bí kí wọ́n kó wa lẹ́rù. ìfẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká lọ gbọ́ fọ́nrán kan láti fi kí ọ̀rọ̀ mi lẹ́yìn torí wípé bí wọ́n bá ní iná ń jó lórí omi ẹ ṣáà ti pè mí pé kí n kérú rẹ̀ wá. wọ́n ní pé ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fúnra rẹ̀ gangan ewu ni. àwa ọmọ Yorùbá a gbọ́dọ̀ sùn. ẹ̀yin kábíyèsí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó wá torí tiyín bàjẹ́. ẹ já lọ sókè lọ́hùn ká lọ gbọ́ fọ́nrán yìí mò ń bọ̀ náà. wá fún wa tó fẹ́ ká kú pẹ̀kẹ́lù ṣé jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. ní Ìjẹ̀bú Òde ọba Dr. Sikiru Káyọ̀dé Adétọ́nà Àwùjalẹ̀ di Ọ̀gbágbà second and the paramount ruler of Akilẹ̀ Ìjẹ̀bú. ó fẹ́ fi èèyàn joyè ní ẹnìjọ́ ọ̀run láìpẹ́ yìí. bàtà wá ka àwọn ọmọ oyè tó fẹ́ fi joyè ó wá dárúkọ Malam Nasir El-Rufai gẹ́gẹ́ bí kíní kan Ìjẹ̀bú land. so tó túmọ̀ sí pé Malam Nasir El-Rufai former Kaduna governor kan ní ẹ̀ka ìpínlẹ̀ Ògùn so ó fẹ́ wá joyè Máyégún kẹ́ni adé kíní kan Ìjẹ̀bú land. so jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ yàgò bá so jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. látòrí rédíò ni ìgbọ̀kọ̀ tí mo ṣe lè mú láìpẹ́ ní pẹ̀lú àwọn tó dárúkọ mọ́ because ó yẹ kó máa gbórúkọ kan máa ń pè ní Jimila wa ọmọ Ìjẹ̀bú Òde so tó fi lọ fún gómìnà gbà kan ọ̀pọ̀ láti wọlé lọ kò wọlé last election again then àti wọ́n contest wọlé. it's not ordinary Hausa Fulani ni o Malam Nasir El-Rufai we all know if bias in some aspect ó nífẹ̀ẹ́ àwọn èèyàn tiẹ̀ ju ara bòmí lọ ó tún wà religion bias as well. Ìjẹ̀bú agbègbè south west kò ń ṣe ìlú èèyàn kan
kò ṣe ìlú ẹlẹ́sìn kan o so tó comprises of so many religions so ṣé ìlú kan ethnic so a ti gbà pé tribe kan bọ̀ ethnic ìṣòwò àdáwà jẹ́ Yorùbá Ẹ̀gbá wà níwá Ìjẹ̀bú wà níwá Ọ̀yọ́ wà níwá Ìgèdè àbọ̀nìgèdè Ìjọ Oǹdó so tí ó ń ṣàṣe ẹlẹ́sìn kan àbí oní afẹ́ẹ̀tì kan tó wá mú odidi Fúlàní kò ń ṣe Haúsá o láti Haúsá a ní kó wà pàṣíálì Fúlàní ọ̀fíìsì ẹ̀kọ́ ṣẹlẹ̀ ń jẹ́ bòde nǹkan yẹn tó wá ṣẹlẹ̀ ń bomi nílẹ̀ Haúsá wọ́n máa fi àwọn ẹni yẹn kun ìtàn ní àdúgbò bíi tí mo gbọ́ gbọ́ngàn lóde olówó jẹ́bòde àwọn mọ́là ìṣòro tó àdúgbò mi wà láì mèlè fún ẹ ló fọ́ tó máa ní kàn mọ́là tó ń gbé ládùúgbò mi wọ́n ṣọ̀rọ̀ 50 tó ń gbé ládùúgbò so àwọn mọ́là tá à ń sọ yìí èdè pa wọ́n pọ̀ jù gbogbo títí ti bàjẹ́ wọ́n ti ní káwọ́ sí bí mẹ́ta ládùúgbò báyìí tó ti fọmáṣí àgbà pé yóò bá lónìí méjì rẹ̀ but àwọn ọlọ́pọ̀ jù tó fọmáṣí ọ̀gá kiri mẹ́ àdúgbò mọ́là ni àdúgbò tá à ń sọ yẹn sí láì ṣe sábò tọ́jú olówó àárín ìgboro jẹ́ ó ṣàmọ̀ tí mo gbé jẹ́bòde lálẹ́ sá ó ti lọ sí tó ti dẹ̀mọ̀ gbé sí mo ti kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbò tó ti dẹ̀mọ̀ gbé sí ó ní àdúgbò bẹ́yẹn so kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ wọ́n gbá máa nǹkan present máa yẹ kú straight wọ́n gbá máa yẹ kú straight ẹni tá à ń sọ yìí tó kù pàtó lọ bá fẹ́ kí táwọn gbogbo jẹ́ alẹ́ yẹn sáájọ́ kejì wàlá ẹgbẹ́ Haúsá àdúgbò dẹ̀ gbẹ fíw àdúgbò kan ní wọn wọ́n gba àwọn Yorùbá wọ́n gbókùn ìfẹ́dọ̀ fẹ́ríkì wọn ẹ̀yìn kùlé mi fẹ́ríkì wọ́n gbé Mohammed ìgbà tó mọ fẹ́ríkì wọn ẹjọ́ ṣe kékeré ni Mohammed tó máa ṣí jẹ́bòde sálífù Mohammed 100,000 kọ́ lọ́ fi òkú lọ 300,000 ẹ̀ka láàrin ọjọ́ márùn-ún wọn gbé wọn lọ ọjọ́ kan wàláì nífẹ̀ẹ́ wọn tó ti pọ̀ jù tẹ́lẹ̀ lọ they are like over times 2 àwọn tí wọ́n gbé bẹ̀ tẹ́lẹ̀ ṣé lọ kóra wọn wá fún wọn pọ̀ sí ni ní kàmpé kan sí ọ̀bífàlẹ̀ mo lọ nìkan bá fóònù mi jẹ́ mo lọ sí charge lọ́dẹ̀ so mo lọ gba fóònù mi níbẹ̀ so ó ti dìrí tó tẹ fóònù tó fóònù mi bọ́lọ́wọ́ tó gbà kó 3,000 fóònù mi mo sọ di wèrè mi tẹ́lẹ̀ dá gbẹ̀rún dọ́rọ̀ lọ so tó lọ yọ ọbẹ̀ jáde mo ní àbá ti bí aláyẹ̀ àkókò mi ló tẹ̀síwájú mi tẹ̀síwájú pátá ìdá áfíríkà ẹnu pé níbẹ̀ wá gùn mi ó máa kú mi lónìí pa mí o bọ̀ ẹ máa fi pìtàn ládùúgbò yìí nípa máa jẹ fún ẹ ní oṣù ọmọ pé ọmọ ìjẹ́bẹ́ lásán àdúgbò mi gọ́gọ́ world fight ìlú tó wá bá mi so ọmọdé kádàrà kálẹ̀ lọ àfíìsì àbúrò àdìmíjọ lọ́dún ládùúgbò yìí ní wọ́ọ̀dù yìí gọ́gọ́gọ́ so pẹ̀sẹ̀ tó wà lóhùn mọ̀ mi ládùúgbò ìfẹ́ àwọn sáyé dìde àwọn èèyàn yà lọ́tọ̀kẹ́ àwọn Yorùbá tó wà lókè àwọn wà látọ̀kẹ́ wọn wá everything àwọn tó fọ́n fọ́n tó wọlé everything táwọn kan bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi ọ̀gá ìpàdà ọ̀gá bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi kí n má bínú ọ̀dà ọ̀gá ẹ̀yẹ́ mọ̀ mi dáadáa bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ mi ọ̀tún mẹ́fà bẹ́ẹ̀ ni pé ẹ̀wù àwò ká ní pé ẹ jẹ́ pé jìnnìjìnnì everything táwọn èèyàn dìde sí everything tó náà ganjọ́ yẹn wọ́n làbọ̀ láti fẹ́ fọ́ta fáfá tilẹ̀ gan wọ́n máa fi wéjì lẹ́ẹ̀dì kó wá gún lọ́bẹ̀. forwarded play button. ẹ já gbélé. the funnest part Muhammadu tí mo sọ yìí Lagos state àwọn tó ní access láti kó machine wọlé Lagos state well tó ní access láti kó machine wọlé tó ní access láti ta ọ̀kadà níjẹ̀bù lẹ́yìn smart wà ní Ṣàgámù yìí àtọ̀ tó yẹ lẹ́sọ̀ òṣèlú olówó lọ́wọ́ ló fi jẹ́ olówó nọ́mbà 1 lẹ́yìn yẹn Muhammadu ló fi wà nínú second náà tó tọ́kadà Lagos state òun lọ fún láṣẹ torí pé kò ṣe òṣèlú ló fi jẹ́ olówó second alóhùn náà ṣe òṣèlú ni lówó lòun ṣe ọmọ ráyè òun kò ní tẹ́sí politics Haúsá ni ẹ̀ dáńsọ yìí o gbogbo ilé ìjẹ́bú ló ti rà tán àti létí ilé tí mo ti rà jẹ́bú de ní kóṣọ́ ọdún mẹ́rin márùn-ún ibi tó gbé lẹ́yìn ọ̀dọ̀ mi báyìí ó ra ilé ló wà mẹ́tẹ̀lẹ́ ó ra ní wọ́n tó kọ́ ilé kan tẹ́sán ọdún olówó. ẹ káàbọ̀ padà ó dá mi lójú pé gbogbo wa la gbọ́n tí arákùnrin ń sọ nínú fọ́nrán òun ẹ wo àrà táwọn Fúlàní ń dá léyìí tó ṣe wípé kò sì ṣàjèjì sí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin kábíyèsí kéèyàn tún wá gba Fúlàní sílé kó wá dọ̀ràn wọ́n pa arákùnrin nílùú Ìjẹ̀bú Òde ńgbà táwọn èèyàn rẹ̀ wá lọ tí wọ́n rè bá wọn Sẹ́ríkí wípé nǹkan báyìí mọ̀ ló ṣẹlẹ̀ wọ́n tún wá fún wọn lówó pé kí wọ́n rè sìnkú wọn nílẹ̀ bàbá wọn ẹ má jà gbàgbé pé tó ṣẹlẹ̀ ní Ìgbòho náà lélẹ́yìí o kó tó di pé Sunday Ìgbòho dìde ńlẹ̀ wípé irú nǹkan báyìí a gbọ́dọ̀ gbà láyè láàrin wa a gbọ́dọ̀ mọ wò kí irú nǹkan báyìí ó mọ ṣẹlẹ̀ lọ báyìí ṣùgbọ́n bí gbogbo kíní ìṣe ń ṣẹlẹ̀ ǹjẹ́ ìgbésẹ̀ tó yẹ kẹ́yìn ọba wa mọ́ gbélẹ̀ ń gbé yìí torí wípé àwọn ìgbésẹ̀ tẹ́yìn ọba wa ń gbé kò fi hàn wá lóòótọ́ wípé ilẹ̀ Yorùbá ọkàn kan lẹ fi ń bá wa ṣe kò fi hàn wá wípé lóòótọ́ ẹ̀yin gan fi ara yín hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí ọmọ Yorùbá àtàtà torí wípé ẹni bá ta aráalé rẹ̀ lọ́pọ̀ kódà kò mọ̀ lé ríra lọ́wọ́n irú ìgbésẹ̀ yìí náà lọ́ba kan gbé láìpẹ́ yìí Sunday Ìgbòho ń bẹ nínú ẹ̀wọ̀n níbi tí wọ́n tì mọ́ ọba ọ̀mọ̀lọ́bẹ àwa gbọ́ pé Emefiele
wọ́n fi Emefiele sáàmọ́ ọba gbàlú Àbújá lọ orí èwo Emefiele ẹ wojú ayé. Sunday Igboho tó ṣe wípé ó ń jà fẹ́ ẹ̀tọ́ èèyàn ọmọ Yorùbá ó ń jà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ó ń jà fún àti dá ilẹ̀ Yorùbá gbogbo ìgbà tó di pé wọ́n fi sí àhámọ́ kódà àwọn ọba ò sọ nǹkan kan kí ló wá dé ohun tí mo fẹ́ kẹ́ ẹ já rántí ni pé ọ̀rọ̀ yóò padà lẹ́yìn ọ̀rọ̀ yóò padà lẹ́yìn ọ̀rọ̀ yóò lè mọ́ rí báyìí lọ torí pé bí ẹ̀yin ọba tẹ́ ẹ bá gbárùkù ti àwọn Sunday Igboho tá a jà fún òmìnira ilẹ̀ Yorùbá ohun gbogbo fi padà wá dáa fún gbogbo wa náà ni ẹ jẹ́ n bi wá tẹ́ ẹ bá ń wò báyìí lọ ẹ̀yin kábíyèsí gbogbo àwọn tó ń bẹ lábẹ́ yín ṣé tí wọ́n bá pa wọ́n tán Fúlàní ò wá mọ́ wárí fún yín níbí àbẹ́ ti gbàgbé ìtàn tó ṣẹlẹ̀ nílùú Ìlọrin ni ẹ mọ́mọ́ gbàgbé pẹ̀lú Ìlọrin ọmọ Àfọ̀njá òun ló mọ̀ wá ń bẹ̀ ẹ wo ohun tó padà ṣẹlẹ̀ nílùú Ìlọrin ṣé ẹ tí wọ́n á fẹ́ kírú rẹ̀ ó ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí alálẹ̀ ó béèrè ohun tí ó bí ni ó padà bí ni torí wípé ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa ni orírun wa ni a sì gbọ́dọ̀ tánù torí náà ẹ̀yin ọba wa mo fẹ́ kẹ́ ẹ da ọ̀rọ̀ yìí rò ẹ da ọ̀rọ̀ yìí rò torí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ o lóńgẹ́ fúnra rẹ̀ sì ní ewu ni kàkà tó ṣe pé ó yẹ kẹ́yìn àgbààgbà Yorùbá kẹ́ ẹ gbárùkù tira yín kẹ́ ẹ fohùn ṣọ̀kan ẹ wá sọra yín dọmọ Àwùsá ọmọ Àwùsá tó jọ ń gbénu ilé kan náà ṣùgbọ́n tí wọn ò ríra wọn sójú ìgbálẹ̀ ọ̀rọ̀ kan kò lè ṣe nǹkan kan ẹja ṣera wa lóṣùṣù ọwọ́ ká lè gbélẹ̀ bàbá wa délẹ̀ ìlérí ohun tẹ́ ẹ bá filẹ̀ òun lẹ́ filẹ̀ fáwọn ọ̀ràn tó ń bọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe tó yẹ kẹ́ ẹ ṣe ní ìsìn ewu ọjọ́ iwájú ni ẹ̀yin kábíyèsí wa kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ dá ọ̀rọ̀ yìí rò torí wípé àwọn àgbà bọ̀ wọ́n lọ́mọdé gbọ́n àgbàgbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ a sì gbọ́dọ̀ mọ wò lọ báyìí torí wípé ewu ń bẹ lóko lóńgẹ́ kódà lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV eléyìí ní fi ṣe apá kìíní lórí ètò ọ̀rọ̀ tó ń lọ tí mo mú wá lónìí torí wípé ìgbà tí mo gbọ́rọ̀ yìí ó jẹ́ n tó jẹ́ kàyéfì fún mi bó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ ni Jìmílà wà ó ti ṣe olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan rí èyí Nasiru El-Rufai eléyìí ò tí ì tó ti ọba aládé ńlẹ̀ Yorùbá ọba Adétọ̀nà tí wọ́n wàá sọ wípé oyè tó kù ńlẹ̀ Yorùbá o àwọn Fúlàní ló wá kàn táwọn ò gbóyè fún oyè gbọ́ba níyì kábíyèsí ẹ mọ̀ dàrú ẹ̀ láṣà ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ jà tójú ilẹ̀ mọ́lẹ̀ kábíyèsí kádé pẹ́ lórí o apá kejì tí mo fẹ́ mẹ́nu báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ bá mi wá nǹkan fìdílé torí wípé a rí wípé látìgbà tẹ́ ẹ ti gbọ̀pá àṣẹ bó tilẹ̀ jẹ́ wípé àwọn agbófinró ilẹ̀ wa àtàwọn ọmọ ogun ilẹ̀ wa wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun látàrí àwọn gbèǹdéke tẹ́ ẹ fi lélẹ̀ fún wọn wípé ìgbésùmọ̀mí ìpani nípakúpa gbogbo rẹ̀ gbọ́dọ̀ dópin lórílẹ̀‐èdè Nàìjíríà
àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé bàbá ẹ mọ̀jà gbàgbé ilé o, ẹ mọ́ gbàgbé ilé, ẹ mọ bẹ́ẹ̀ ti fi lé sí, ẹ mọ tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ọdún 8 ṣèjọba tí wọ́n ṣe, ẹ mọ bí wọ́n ṣe sọlẹ̀ Yorùbá dà. Bẹ́ẹ̀ bá ṣe ń gbìyànjú láti rí wípé ọ̀rọ̀ gbésùmọ̀mí ó dópin láwọn ibi tó kù, ẹ mọ́ gbàgbé ilé, ẹ mọ́ gbàgbé ilẹ̀ Yorùbá. Bó bá ṣe é ṣe gbogbo àjèjì ńlẹ̀ wa kí wọ́n filẹ̀ wálẹ̀. Àṣeyọrí ńlá kan rèé tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ṣe pẹ̀lú ohun tí àwọn ọmọ ogun ilẹ̀ wa, àwọn àṣeyọrí tí wọ́n ṣe láìpẹ́ yìí. Ìkà lédè Gẹ̀ẹ́sì yìí sì tún palẹ̀ fún wa lédè Yorùbá torí pé ìròyìn ayọ̀ kan rèé. Ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ wa ó ti tẹ àwọn adarí kan lára àwọn adarí àwọn agbésùmọ̀mí tó ṣe wípé wọ́n ń pa àwọn ènìyàn lẹ́kún bí wọ́n ti ń pa kékeré tí wọ́n ń pa gúngùn. Látàrí eléyìí àwọn ọmọ ogun ilẹ̀ wa náà ti wá gbé gbẹ́rẹ́gì kaná pẹ̀lú wọn, kódà ọwọ́ wọn ti ba ọ̀pọ̀lọpọ̀ nínú wọn débi pé wọ́n ti fi ẹ̀mí wọn ṣòfò lọ lọ́pọ̀lọpọ̀. Ẹ jẹ́ n kà fún wa. Good news, blood splashes everywhere as soldiers slaughter most wanted terrorist leader, 38 others in devastating ambush. In a decisive series of airstrikes conducted in Niger State, the defense headquarters had officially confirmed the elimination of the notorious terrorist leader Ali Kachala Kwaji, a bomb expert known as Machika Dan Muhammad, and 38 other terrorist commanders. This strategic operation was revealed by the Director of Defense Media Operation, Major General Edward Buba, in a comprehensive statement issued on Friday. Arákùnrin tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ali Kachala yìí, ó jẹ́ ọ̀kan lára àwọn tó ṣe wípé àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì mọ́ ń lo àdó olóró láti rí wípé àwọn fi pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. Ṣùgbọ́n táwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà jọ yé wa ni wípé ọwọ́ àwọn ti bà wọ́n o, kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà làwọn náà ti pa. Léyìí tó jẹ́ pé lára àwọn tọ́wọ́ wọn bà náà ni arákùnrin tí mo dárúkọ rẹ̀, Ali Kachala. Bẹ́ẹ̀ náà la rí Dan Muhammad àti àwọn 38 míì tó ṣe wípé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ wa ó ti tó wọn, wọ́n sì ti rán wọn lọ sọ́run àrèmábọ̀. The military's recently pursuit of wanted terrorists was underscored by the disclosure that during the week under review, air assets executed targeted flights over confirmed locations known for the movement of terrorist commanders and their foot soldiers. The resulting strike successfully neutralized over 38 terrorist commanders, with an additional 159 individuals apprehended. Ẹ wo iye àwọn tọ́wọ́ wọn ti tó. Wọ́n ti mú àwọn 159, wọ́n sì ti pa àwọn 38 nínú wọn. Of particular significance were the 2 major airstrikes conducted on the terrorist enclave, one of which occurred in December 6. This operation effectively eliminated high-profile figures, including Machika, a renowned bomb expert, and younger brother of the notorious terrorist Dogo Gidi. Tẹ́ ẹ bá gbàgbé arákùnrin Dogo Gidi, a sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìròyìn lọ́pọ̀lọpọ̀. Pẹ̀lú àwọn iṣẹ́kíṣẹ́ tó ń ṣe lókè ọ̀yà lọ́hùn, débi wípé kò tiẹ̀ bẹ̀rù pé ìjọba ń bẹ lórí oyè. Kódà òun náà dá agbègbè tiẹ̀ lẹ́ni tó ń sọ wípé òun lòun ò mọ̀ ṣètò ìjọba. Tó bá sì wọnú ilé àwọn èèyàn lọ, ohun tó bá lòun fẹ́ ni wọ́n, kódà yóò tiẹ̀ tún kọ̀wé sí wọn páwọn ń bọ̀ wá kó wọn lógun jà. Ṣùgbọ́n tó ń sọ ni pé ọwọ́ àwọn ọlọ́pàá ti wá tó wọn báyìí. Other prominent leaders such as Aro and Dan Muhammad specialized
in kidnapping and assault operation respectively were also neutralized. One of the standout achievements was the elimination of Ali Alhaji Aleru, widely known as Kachila Alikwajo, responsible for the adoption of students at the Federal University Gozo in Zamfara State. Ẹ̀rí àwọn eléyìí ni wọ́n lọ jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga kó. Tá a bá gbàgbé tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Zamfara lọ́jọ́sí, àwọn ọmọ tí wọ́n jí kó tí wọ́n rè kó wọn wọnú igbó, ara wọn àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀hún lélẹ́yìí. Ṣùgbọ́n báyìí náà àwọn náà ti wá wọ káàlẹ̀ sùn, wọ́n ti dolóògbé. This successful operation carried out in Monya local government area of Niger State resulted in the demise of Ali Kwajo and numerous foot soldiers. The military is now closing in on other wanted terrorists, assuring that they will face a similar fate. In a related development, the armed forces apprehended a prominent commander of the indigenous people of Biafra, IPOB, and its armed affiliates, the Eastern Security Network, identified as Uchechukwu Akpan. Along him, 3 sub-commanders, Udoka Anthony Ude, Ikechukwu Ulanta, and Ezenanya Udiogu, were also arrested. The operation took place during a raid on their hideouts at Christ the King Catholic Church, Amata, Mbowu, Egwowu local government area of Enugu State. The trio, plotting to assume leadership role within IPOB and planning attack on troop location, were swiftly apprehended. Ẹ̀rí báwọn, àwọn ṣètò láti lọ káwọn sójà àwọn ọmọ ogun ilẹ̀ wa mọ́ láti lè fi ẹ̀mí wọn ṣòfò. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ ogun ilẹ̀ wa náà ṣe kíni, ọwọ́ tí wọ́n yá torí wọ́n sọ wípé ẹni yára òun lògùn gbé. Òun ni tó ṣẹlẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe yìí òun là ń rí. Àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé gbogbo tẹ́ ń ṣe yìí in tó dáa ni. Ẹ mọ̀ wá gbàgbé wípé àwọn aráabí wọ́n ti lé wọn sísàlẹ̀ ní àyín, wọ́n ti wọ àárín wa. Torí náà àmọ̀ràn tí mò ń wá ni wípé gbogbo ilẹ̀ Yorùbá ẹ dà àwọn ọmọ ogun ẹṣin òkọ́kú, gbogbo àwọn inú igbó wa kí wọ́n wọbẹ̀ lọ, kí wọ́n bá wa fọ gbogbo bẹ̀ mọ́, torí wípé ọmọ ilẹ̀ Yorùbá nìyí. Ohun tá a bá sì ṣe òun nìtàn sọ nípa wa. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ètò ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ó mẹ́hẹ. Ètò ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá ó ti di nǹkan míì. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù. Kódà ó dá mi lójú pé ẹ̀yin gan wà á rí gbangba báyìí wípé ara àwọn ìdojúkọ tẹ́ ń dojúkọ nínú ìjọba yín òun làwọn tí ìjọba tó lọ ti fi lélẹ̀. Nígbà tó ṣe wípé táwọn àgbẹ̀ bá dóko pípa ni wọ́n ń pa wọ́n. Ní ìsìn àgbẹ̀ ò lè roko mọ́, kò sóúnjẹ ìlú, ebi ń pa àwọn èèyàn, kò sówó kò sóúnjẹ, ohun gbogbo wá wọ́n gbogbo. Kó tó lè di wípé gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé láti túnjọba orílẹ̀-èdè Nàìjíríà ṣe kó tó lè ṣẹnu re, àfi kẹ́ ẹ rí i pé gbogbo ohun tó ti bàjẹ́ ilẹ̀ ti tún ṣe padà. Tẹ́bà wá tún ṣe, àwọn àgbẹ̀ wa gbọ́dọ̀ lè fi ẹ̀dọ̀ lórí òróǹro. Ètò ààbò tó yè kooro gbọ́dọ̀ wà fún wọn. Àti wípé ṣe báwọn àgbà ni wọ́n bọ̀ tán wọ wípé àìbánitán ká fani nítàn ya. Ẹ fáwọn ọmọ Yorùbá lómìnira tiwa ká dá dúró wa. Wọ́n ní bápá ọ̀bá ṣe é ká sórí mọ́, bápá ọ̀bá ṣe é sán mọ́ á ká sórí ni. Ẹ dákun, kílẹ̀ Yorùbá kó mọ̀ wá di
ilẹ̀ òwò ẹrú fáwọn Fúlàní, àfi kẹ́yìn náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àgbààgbà tó kù. Àwọn àgbà bọ̀ wọ́n wípé bọ́mọ ìyá méjì bá wọlé, bí wọ́n bá bára wọn sọ̀rọ̀, bí wọ́n bá jáde, bí wọ́n bá bára wọn rẹ́rìn-ín, wọn ò sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn. Ṣùgbọ́n bá bá rojú koko tí wọ́n jáde, òótọ́ ọ̀rọ̀ kò mọ́ òkun bẹ́ẹ̀ wọ́n ti sọ fúnra wọn. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ṣé bẹ́ẹ̀ tí mo wò lọ náà nì? Ẹ̀yin kábíyèsí, ẹ̀yin la mọ̀ ń wò. Ẹ rántí pé báwọn bàbá wa ṣe fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ kọ́ lẹ ṣe ń tẹ̀lé yìí o. Ẹ̀yin kábíyèsí, bójú bá tì wá ojú ó tì yín. Ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa ni. Ohun tá a ṣe tílẹ̀ Yorùbá ó fi gbòmìnira, òun ló yẹ kẹ́ ẹ ṣe. Gbogbo ẹ̀yin ọba ńlẹ̀ Yorùbá tẹ́ ẹ wá ń fún àwọn àjèjì lóyè, ẹ rántí n tó ṣẹlẹ̀ ńgbà tàfọ̀njá o. Ẹ já rántí n tó ṣẹlẹ̀ ńgbà tàfọ̀njá. Àfọ̀njá oyè ló fún wọn lọ́jọ́ kìíní àná o, tí wọ́n gba Ìlọrin mọ́ lọ́wọ́. Wọ́n sì sọ nǹkan kan fún wa lẹ́ẹ̀kan wípé ohun tóyìnbó kan sọ, ó sọ wípé tí a bá ṣe kíni, ó ní pé tí a bá rántí àwọn àṣìṣe àtẹ̀yìnwá, dandan ni wípé a tún ṣerú rẹ̀. Èé ṣe tẹ́ ẹ̀ ṣe rántí gbogbo àwọn àṣìṣe táwọn kan ti ṣe sẹ́yìn. Àwọn ọba nílẹ̀ Yorùbá tó lè gbowó lọ́wọ́ Àbáṣà lọ́jọ́ kìíní àná, àwọn dà lónìí, kí ni wọ́n dà? Gbogbo ọmọ Yorùbá tó lọ́wọ́ nù kí MKO Abíọ́lá kó mọ́ dàrẹ́ orílẹ̀-èdè yìí, àwọn náà dà lónìí. Wọ́n ní àríṣe ńlá àríkà sì ní bá béèrè gún. Ohun tá a bá ṣe lónìí yóò padà dọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́la ni. Ẹ̀yin kábíyèsí wa, ohun tẹ́ ẹ bá ṣe òun ni ó padà dọ̀rọ̀ ọ̀tọ̀ lọ́la. Ebá aláwọn ọba kan lẹ̀ Yorùbá tó ṣe wípé wọ́n dúró lórí ẹsẹ̀ wọn ni, ohun tí wọ́n bá wí àṣẹ́gun. Kí ló wá dé tó fi wá di wípé àwọn àjèjì, àwọn àtọ̀húnrìnwá, ẹ tún wá ń gbé oyè ilẹ̀ Yorùbá ẹ̀ ń gbé fún wọn, ẹ tún ró wọn lágbára sí ni. Ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀, ẹ lọ ìlú Yewa, ẹ lọ wo bí wọ́n ṣe pa àwọn èèyàn lóko, ẹ lọ sókè Ògùn, ẹ lọ Àgọ́ Àrẹ, ẹ lọ Ìwéré Ilé, ẹ lọ sí Ṣẹ̀pẹ̀tẹ̀rí, ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ìgbòho. Ẹ̀yin ọba Yorùbá, ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ohun tẹ́ ẹ bá ṣe lónìí yóò padà di ọ̀rọ̀ ọ̀tọ̀ náà ni. Àwọn Fúlàní, ohun tí wọ́n ń rí nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá jọ lè tó wọn lọ́wọ́, kódà àti gbà padà yóò dogun. Ńgbà wá ṣe tán, wọ́n tún ní Dangote ń kọ́ rìfàínárì sílùú Èkó, ẹjọ́ lọ ṣe sílùú bàbá rẹ̀. Kí ló dé? Ẹ̀yin olóṣèlú wa, ṣé torí tẹ́ ẹ jẹ? Ohun tá a jẹ ó padà tán, ṣùgbọ́n ohun tá a jẹ òun ni ó kù. Àwọn bàbá wa mọ̀ pòwe kan, wọ́n ní pé ẹni bá fọ́ ìkémù orí àmù, orúkọ rẹ̀ ò ní parẹ́. Torí pé lọ́jọ́ gbogbo táwọn èèyàn bá rìnrìn àjò lọlé lọ ṣọdún, làwọn èèyàn mọ̀ rántí pé ìkémù tó ń bẹ lórí àmù ń kọ̀ kò sí ń bẹ̀ mọ́. Wọ́n ní ọdún báyìí lágbájá báyìí ló fọ́. Ohun tẹ́yìn ọba wa bá ṣe lónìí yóò padà wá dọ̀rọ̀ tán lọ́la ni. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, àkókò ti tó báyìí, ẹ rántí ilé, ẹ rántí gbogbo ohun tó fi ọdún 8 ṣẹlẹ̀ sẹ́yìn nílẹ̀ Yorùbá.
ẹ má jà á gbàgbé wípé ìránṣẹ́ Ọlọ́run kan sọ nǹkan kan lákòókò ìgbà kan tó sọ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá àṣírí wọn mọ̀ ọ́ tú náà ni. ṣé ká wá sọ wípé tí ìránṣẹ́ Ọlọ́run yìí sọ òótọ́ náà ni? ẹ̀yin ọba ẹ ti ń jó mọ́ yé wa wípé tí wọ́n sọ ń pa yín òótọ́ ni. ta la wá fẹ́ sá lọ bá báyìí? ta la fẹ́ sá tì báyìí? bẹ́ẹ̀ bá lérò wípé yín ó ráyè kó àwọn ọmọ yín lọ òkè òkun, ẹja rántí àwọn bàbá wa náà wọ́n sọ wípé bó o bá láyà kó o ṣèkà, bó o bá rántí ikú gà kó o ṣòótọ́, ẹni bá dalẹ̀ ilẹ̀ ó padà dà. ẹ̀yin ọba wa kábíyèsí ẹ dákun ẹ dá ọ̀rọ̀ yìí rò. ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ lórí tiyín. ẹ má jẹ́ káwọn ọmọ Yorùbá ká tún wá di ẹrú lábẹ́ àwọn Fúlàní. ẹ má jẹ́ ká gbé tilé wa ká gbé tà sóde. gbogbo àwọn àṣìṣe tó ti ṣẹlẹ̀, gbogbo àwọn ọba tó ti mú Babangida wọ ibi tí ò yẹ kí wọ́n mú wọlé Yorùbá, àwọn dà lónìí. ṣé gbogbo wọn kẹsàn-án wọn àbí wọn kó? ṣé gbogbo wọn kẹsàn-án wọn àbí wọn kó? ohun tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó dá wa lójú ni wípé ohun tá a bá ṣe yóò padà dọ̀rọ̀ ìtàn ni. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. ọ̀rọ̀ yóò padà lẹ́yìn. ohun tá a bá ṣe lónìí yóò dọ̀rọ̀ ìtàn lọ́la. ẹ wá rántí o, ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wá dákẹ́ tẹ́ ẹ sì rí bí nǹkan ti ń lọ, ẹ rántí pé àgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò padà kẹtan sáré ni. ẹ ti gbàgbé ọba tí wọ́n pa nílùú Oǹdó àbí nílùú Ọ̀wọ̀ sí ni táwọn Fúlàní pa. tá a bá gbàgbé ọba kan mọ̀ ń bẹ nílùú Yewa nílùú Abẹ́òkúta ń bì tó ṣe wípé wọ́n lọ ká baba máàfin, wọ́n mú baba kúrò láàfin, wọ́n sì dáná sun baba tọkàntọkàn baba. ẹ má jà gbàgbé gbogbo eléyìí. ẹ̀yin kábíyèsí wa, èdè onídìwà, ẹ má jà fi ọwọ́ ara wa gbé oúnjẹ àwa ara wa fún olóńgbò jẹ. ẹ já ṣe ń tó tọ́, ẹ já ṣe tí Ọ̀rúnmìlà ò fi ní bínú sí wa, ẹ já ṣe táwọn alálẹ̀ ò fi ní bínú sí wa. ńgbà tẹ́ ẹ bá ti dàṣànù, ńgbà tá a bá ti tagsi àgẹ̀rẹ̀ sáṣà, kò sí ni èèyàn ṣẹ̀ṣẹ̀ gbé àmọ́ ní ṣẹ̀ṣẹ̀ gbé. ẹ dákun ẹ̀yin ọba wa, ẹ ṣe tó tọ́, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ ṣe tó yẹ. tẹ́ ẹ bá ṣe gbogbo eléyìí, àwọn ọmọ wa tó ń bẹ nílẹ̀ òkèèrè wọ́n lè padà wálé. ó dá mi lójú pé gbogbo wa la gbọ́ tó ṣẹlẹ̀ nínú ètò kan tí bàbá gbàgede ìmọ̀ ṣe lórí pòfẹ́sọ̀ Mọ́yọ̀ Ọ̀jẹ̀dèjì tó ti òkè òkun wálé, ṣùgbọ́n látàrí táwọn agbófinró ṣe fún bàbá yìí lóhun ò tún padà wá sórílẹ̀-èdè Nàìjíríà mọ́. ibo lẹ wá fẹ́ káwọn ọmọ Yorùbá fojú sí? ibo lẹ fẹ́ káwọn ọmọ ládéládé, àwọn ọmọ lóyèlóyè, ibo lẹ fẹ́ ká fojú sí? ohun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé ẹni bá dalẹ̀ kò mọ̀ ní dalẹ̀. ilẹ̀ Yorùbá ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀. gbogbo rẹ̀ là ń rí. ẹja ṣe ń tó tọ́. tẹ́ ẹ bá wá lérò wípé ẹ rìnrìn àjò ẹ sá lọ, ẹni tó ń lọ sẹ́dẹ̀ni tó wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́, bó bá pẹ́ yóò kúrò lẹ́dẹ̀ yóò padà sí ẹ̀dẹ̀, ṣùgbọ́n gbà tí ó bá ìdílé padà bó ni ó ti bálé. ọ̀rọ̀ tí mo mú wá fún wa lórí ọ̀rọ̀ tó ń lọ lónìí
òun leléyìí o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mo ṣe ṣàdánkátà yín lórí iṣẹ́ takuntakun táwọn ọmọ ogun ilẹ̀ wa ń ṣe, ṣùgbọ́n ẹ rántí ilé baba, ilé ti bàjẹ́, kò sí ètò ààbò tó ń yè kooro nílẹ̀ Yorùbá. Ẹ bá wa ráwọn ọmọ ogun èṣù ogun ìkọkú kí wọ́n wọ gbogbo inú igbó ilẹ̀ Yorùbá lọ. Ẹ má jà á gbàgbé tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo. Ẹ wo iye ẹ̀mí tí wọ́n pa nínú ilé ìjọsìn. Ẹ rántí gbogbo eléyìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin náà lọ bẹ̀ fojú ara yín rí. Ẹ dákun lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, ẹ bá wa pé gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ohun tí Sunday Igboho ń ṣe yìí yóò padà wá yé yín, ṣùgbọ́n mo ṣe ládùúrà wípé Elédùà ò ní jẹ́ kó pẹ́ o kó tó yé wa. Wọ́n ní bọ́kọ̀ bá ròkun bó bá rọ̀ṣà ó di dandan kó fàbọ̀ fẹ́lẹ́bùté. Ẹ̀yin kábíyèsí ẹ bá ń dọ̀rọ̀ ìró gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì BGI TV, ẹ̀yin ọmọọba ládéládé, ẹ̀yin ọmọọba lóyèlóyè, ẹ̀yin ọmọọba ilẹ̀ Yorùbá, mo kí gbogbo wa o, ojú ọmọ ní tiwa, àwọn alálẹ̀ wọn ò ní fi wálẹ̀ o. Torí náà ẹ̀jẹ̀ á ṣe ń tó tó, ká ṣe ń tó yẹ, kílẹ̀ Yorùbá kó lè gba òmìnira, káwa náà lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tiwa. Yóò ju wa ṣe, ojú òní tiwa, ó tún dìgbà kan náà, láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànà kó kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.